ọgọ́ta ọjọ́ la fún yín o kẹ́ ẹ fi ṣègbéyàwó. Ilé-ẹjọ́ ìpínlẹ̀ Kánò ló pàṣẹ bẹ́ẹ̀ fún Idris àti Basira, àwọn gbajúmọ̀ orí ayélujára TikTok, látàrí fídíò kan tí wọ́n gbé jáde sórí ayélujára tó tako òfin. Ileesẹ Ọlọpa fi gbòòrò òfin gbé àwọn ọmọ ẹgbẹ òkùnkùn mẹrin fẹsun mimu ọmọdekunrin ọmọ ọdún márùn wọnu ẹgbẹ òkùnkùn àti rirọ lọtí mu ní tipatipa. Obìnrin ọmọ Orilẹede Nàìjíríà kan tó ń gbé nílẹ̀ Amẹrika jẹ́ fífi gbòòrò òfin gbé fẹ̀sùn ìpànìyàn lẹ́yìn tí ọmọbìnrin rẹ̀ kú sínú ooru nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Aáwọ̀ yanpanyanrin wáyé láàrin Olowo Ilu Owo àti Alaga Kansu Kilode tí Alaga fi Oko Oro Ranse sí Ori-ade-ọrùn ìlẹ̀kẹ̀ náà. Ìjọba àpapọ̀ fi ìkéde tuntun síta nípa ètò ẹ̀yáwó akẹ́kọ̀ọ́ fún sáà ètò ẹ̀kọ́ ọdún 2025-2026. Gómìnà Makinde gbọ́dọ̀ ṣàtúnṣe sáwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọgọ́ta ọjọ́ la fún yín o kẹ́ ẹ fi ṣègbéyàwó. Ilé-ẹjọ́ ìpínlẹ̀ Kánò ló pàṣẹ bẹ́ẹ̀ fún Idris àti Basira, àwọn gbajúmọ̀ orí ayélujára TikTok, látàrí fídíò kan tí wọ́n gbé jáde sórí ayélujára tó tako òfin. Ilé-ẹjọ́ májísírèètì tó fìdí jókòó nípínlẹ̀ Kánò ti pàṣẹ kí àwọn gbajúmọ̀ amúlùdùn orí ayélujára TikTok Idris Maiwunsiya àti Basira Yaguda ṣe ìgbéyàwó láàrin gbèdéke ọgọ́ta ọjọ́ lẹ́yìn ìhùwàsí wọn nínú fídíò náà tí àwọn aláṣẹ ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìwà kò tọ́, ìwà tí kò dára, tó tako ìwà rere ọmọlúàbí àti ẹ̀sìn. Ìdájọ́ tó jẹ́ gbígbé kalẹ̀ lọ́jọ́ Ajé Monday 20 oṣù kẹwàá ọdún yìí nípasẹ̀ onídàájọ́ Halima Wali wáyé lẹ́yìn tí àwọn gbajúmọ̀ amúlùdùn méjèèjì ọ̀hún jẹ́ títari lọ ilé ẹjọ́ látàrí fídíò kan tó ṣàfihàn wọn bí wọ́n ṣe ń hùwà kò tọ́, ìwà ìdọ̀tí, ìwà ṣíṣeré ìfẹ́ lọ́nà tó tako òfin àjọ tó ń rí sí àwọn eré àti fídíò tó ń jẹ́ gbígbé jáde síta nípínlẹ̀ Kano State Films and Video Censorship Board. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ Wali darí àjọ Hisban ìpínlẹ̀ Kano láti rí dájú pé ètò ìgbéyàwó náà wáyé láàrin gbèdéke ọjọ́ tí wọ́n là kalẹ̀ fún wọn. Ó ṣèkìlọ̀ pé kíkùnà láti ṣe bẹ́ẹ̀ yóò yọrí sí àìgbọ́ràn sí àṣẹ ilé ẹjọ́, èyí tí ìjìyà sì ń bẹ fún lábẹ́ òfin. Bákan náà, ilé ẹjọ́ pàṣẹ kí alága àjọ Kano State Films and Video Censorship Board mójútó ìfẹsẹ̀múlẹ̀ àṣẹ ètò ìgbéyàwó náà. Ó ní àjọ náà gbọ́dọ̀ rí pé àwọn gbajúmọ̀ amúlùdùn orí ayélujára TikTok náà ṣe ìgbéyàwó papọ̀. Àwọn amúlùdùn orí ayélujára TikTok náà ni wọ́n ti ṣáájú fi gbòòrò òfin gbé fún gbígbé fídíò jáde síta sórí ìtàkùn ayélujára àti títan fídíò náà kálẹ̀, èyí tó lòdì sófin àjọ tó ń rí sí gbígbé eré àti fídíò jáde síta nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn àyànmọ́ra, fọwọ́ sí ibi tí ò yẹ kọ́wọ́ kàn lára ọkùnrin àbí obìnrin lọ́nà àìtọ́, ṣíṣe bíi lọ́kọláya lọ́nà tó lòdì sófin. Maiwunsiya ni wọ́n jù sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n àtúnṣe níbẹ̀rẹ̀ oṣù yìí lẹ́yìn tí fídíò òun àti arábìnrin Basira Yaguda gba orí ayélujára kan, èyí tó ń fa wuyewuye láàrin àwọn èèyàn nípìnlẹ̀ náà. Àjọ censorship board náà dúró lórí ẹsẹ̀ rẹ̀ pé àwọn fídíò tó gba orí ayélujára kan ọ̀hún tako òfin ìpínlẹ̀ Kano lórí ìwà àwùjọ. Wọ́n fi kún pé ìgbésẹ̀ àwọn amúlùdùn méjèèjì ọ̀hún yẹpẹrẹ fojú tẹ́ńbẹ́lú iyì ẹ̀sìn Islam, àṣà àti ìṣe, ìwà ọmọlúàbí láwùjọ. Ileesẹ Ọlọpa fi gbòòrò òfin gbé àwọn ọmọ ẹgbẹ òkùnkùn mẹrin fẹ̀sùn mímú ọmọdekunrin ọmọ ọdún márùn wọnú ẹgbẹ òkùnkùn àti rirọ lọtí mu ní tipatipa. Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Delta ti náwó gan àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́rin tí wọ́n lọ́wọ́ nínú fídíò kan tó gba orí ayélujára kan, èyí tó ṣàfihàn ètò láti mú ọmọdékùnrin kan wọnú ẹgbẹ́ òkùnkùn lágbègbè Sapele nípínlẹ̀ Delta. Fídíò tó banilẹ́rù ọ̀hún tó ti gba orí ìtàkùn ayélujára kan ṣàfihàn àwọn afurasí náà tí wọ́n faṣọ bo ọmọkùnrin náà lójú, tí wọ́n sì mú ọmọdékùnrin náà ní tipátipá pé kó mu ọtí lákòókò tí wọ́n ń pe àwọn ọ̀rọ̀ ìwé ẹgbẹ́ òkùnkùn jáde lójú náà láti mú wọnú ẹgbẹ́ wọn. Ọmọdékùnrin náà tó ti wà nínú ìpayà ìbẹ̀rùbojo ló ń sunkún tomijé lójú tó
sì ń jìjàgùdù bí àwọn ẹlẹgbẹ́ òkùnkùn náà ṣe gùnlé ètùtù ìwẹgbẹ́ wọn bíi ìṣe wọn. Ẹ̀wẹ̀, nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ajé Monday ogúnjọ́ oṣù kẹwàá ọdún yìí, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta SP Bright Dafe sọ wípé àwọn afurasí mẹ́rin tó lọ́wọ́ nínú ìwà burúkú náà ti jẹ́ fífi gbòòrò òfin gbé. Àwọn afurasí náà ti jẹ́ nínáwó gan fún ìwà burúkú tí wọ́n hù sí ọmọ kékeré aláìṣẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Olúfẹ́mi Abániwọ̀ndà ti pàṣẹ kí wọ́n taari àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn náà lọ olú iléeṣẹ́ ọlọ́pàá ní kánmọ́nkóbó fún iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ àti ìdájọ́ tó yẹ. Obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tó ń gbé nílẹ̀ Amẹrika jẹ́ fífi gbòòrò òfin gbé fẹ̀sùn ìpànìyàn lẹ́yìn tí ọmọbìnrin rẹ̀ kú sínú ooru nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Gbémisọ́lá Akínyìnọdẹ ẹni ọdún mẹ́rìndínlógójì ti jẹ́ fífi gbòòrò òfin gbé báyìí tí wọ́n sì fẹ̀sùn ìṣekúpani kàn lẹ́yìn tí ọmọbìnrin rẹ̀ Olúwaṣìkẹ́mi ọmọ ọdún 9 pàdé ikú òjijì látàrí ooru àmújù lẹ́yìn tí ìyá náà fi sílẹ̀ sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní Texas. Harris County Sheriff Ed Gonzalez fìdí ìfigbòòrò òfin gbé ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde tó gbé sójú òpó ayélujára Twitter lọ́jọ́ 17 oṣù kẹwàá ọdún yìí sọ wípé iléeṣẹ́ Harris County Institute of Forensic Science sọ wípé ikú ọmọdébìnrin náà jẹ́ ìpànìyàn látọwọ́ mọ̀lẹ́bí ìyẹn ìyá látàrí ooru àmújù tó mú ọmọ náà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìròyìn látọwọ́ Sheriff Gonzalez, àwọn agbófinró ló gba ìpè pàjáwìrì lọ́jọ́ 1 oṣù keje ní iléeṣẹ́ kan lójú ọ̀nà Mayoshell ní Galena Park lẹ́bàá Houston níbi tí ọmọdébìnrin kan ọmọ ọdún 9 ti jẹ́ fífi kalẹ̀ sínú ooru nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọmọdébìnrin náà ló jẹ́ gbígbé lọ gba ilé ìwòsàn LBJ níbi tí wọ́n ti fìdí ikú rẹ̀ múlẹ̀. Ìkànnì ABC News nínú ìròyìn tó gbé jáde síta lọ́jọ́ Ajé Monday ó jẹ́ kó di mímọ̀ pé àkọsílẹ̀ ilé ẹjọ́ fi hàn pé Olúwaṣìkẹ́mi kú lọ́jọ́ 1 oṣù keje lẹ́yìn tí ìyá rẹ̀ fi sílẹ̀ sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún ó lé ní wákàtí 8 lọ sí ibi iṣẹ́ rẹ̀ tó súnmọ́ ìtòsí. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé Gbémisọ́lá dé síbi iṣẹ́ ní nǹkan bíi aago 6:15 láàárọ̀ tó sì fi ọmọbìnrin rẹ̀ kalẹ̀ sínú ọkọ̀ pẹ̀lú oúnjẹ, ẹ̀rọ fáànù oníná, omi àti nǹkan míì tó sì rọra sí fèrèsé ọkọ̀ náà díẹ̀ tó sì fún ọmọ náà ní ohun tí wọ́n ń pè ní melatonin kí ó lè sùn. Nígbà tí yóò fi darí dé síbi ọkọ̀ ní déédéé aago 2:07 lẹ́yìn tó parí iṣẹ́ rẹ̀ tán, ó ṣeni láàánú pé ìyá náà bá ọmọbìnrin rẹ̀ tí kò mí mọ́. Lẹ́yìn náà ló ké gbàjarè síta fún ìrànlọ́wọ́. Àkọsílẹ̀ náà jẹ́ kó di mímọ̀ pé Gbémisọ́lá sọ wípé òun ò ṣẹ̀ṣẹ̀ máa gbé ọmọbìnrin òun Olúwaṣìkẹ́mi lọ síbi iṣẹ́, òun ti máa ń gbé lọ síbi iṣẹ́ láìmọye ìgbà kódà ṣáájú ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ìyá náà sọ wípé òun mú ọmọbìnrin òun wá síbi iṣẹ́ nítorí pé kò sí owó lọ́wọ́ òun láti gbé ọmọbìnrin òun lọ ilé ìtọ́jú tó lè dúró sí. Ṣùgbọ́n àwọn olùwádìí ìfimúfínlẹ̀ jẹ́ kó di mímọ̀ pé ẹnìkan níbi iṣẹ́ ìyá náà ń sanwó ibi tí ọmọ náà lè dúró sí fún ìyá náà. Ìròyìn fi kún pé ikú Olúwaṣìkẹ́mi jẹ́ ọ̀kan lára àwọn ọmọ 4 tó forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ ooru àmújù nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní Texas lọ́sẹ̀ méjì àkọ́kọ́ nínú oṣù keje. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìyá kan ní Texas sọ ní oṣù kẹsàn-án pé nígbà tóun sùn àwọn ọmọ òun 2 yọ jáde kúrò nínú ilé lọ sínú ọkọ̀ níbi tí ooru àmújù ti dá ẹ̀mí wọn légbodò. Bákan náà lóṣù kẹjọ, ìyá kan ní Texas yìí kan náà ni wọ́n ló mọ̀ọ́mọ̀ fi ọmọ ìkókó ọmọ oṣù 15 kalẹ̀ sínú ọkọ̀ lákòókò tó ń ṣiṣẹ́ tí ọmọ náà sì pàdé ikú òjijì. Aáwọ̀ yánpọnyánrin wáyé láàrin Olowo Ilu Owo àti Alaga Kansu Kilode tí Alaga ń fi Oko Oro Ranse sí Ori-ade-ọrùn ìlẹ̀kẹ̀ náà. Ẹni bá fojú di ọba àwo wá wò. Ọ̀pọ̀ ọmọ Ilu Owo ní ìpínlẹ̀ Ondo ló ti ń bu ẹnu àtẹ́lu alága ìjọba ìbílẹ̀ náà alàgbà Ọmọláyọ̀ Tọ́pẹ́ Moses lórí ẹ̀sùn pé ó sọ̀rọ̀ àbùkù sí Olowo ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnòyè kẹta. Àsìkò tí alága náà bá ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìléwọ́ ló tàbùkù kábíyèsí èyí tí kò dùn mọ́ àwọn ọmọ ìlú náà nínú. Àsìkò ìgbọ́nmisí omi òtó yìí náà ni àwọn kan lára àwọn kánsílọ̀ ìjọba ìbílẹ̀ ọ̀hún fi ìbò wọn dá alága náà dúró, àmọ́ Ọmọláyọ̀ ti sọ pé iṣẹ́ ara wọn ni wọ́n ń jẹ. Ọjọ́ 16 oṣù kẹwàá tí a wà yìí ní ìròyìn mi ìgboro títì pé àwọn kánsílọ̀ 7 kan ti dá alága náà dúró. Àwọn
ẹ̀sùn tí wọ́n fi kan Ọmọláyọ̀ ni pé ó ná owó ìjọba ìbílẹ̀ náà ní ìnákúnà àti pé ó rí àwọn ọba aládé ìjọba náà fín tó fi mọ́ àwọn ẹ̀sùn míì. Ìròyìn ní nǹkan bíi aago 9 àárọ̀ ọjọ́ náà ní ọ̀kan lára àwọn kánsẹ́lọ̀ ọ̀hún Adédoyin Adéyẹfà kó àwọn 6 míì sòdí láti fi ìbò dá Ọmọláyọ̀ dúró gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ lórí àwọn ẹ̀sùn náà. Lẹ́yìn ìgbésẹ̀ yìí ní àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀hún NULGE bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn láti sọ pé àwọn kò faramọ́ ìgbésẹ̀ àwọn kánsílọ̀ náà. Àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún sọ pé ohun tí àwọn kánsílọ̀ ṣe kò tẹ́ àwọn lọ́rùn, bẹ́ẹ̀ ni ọ̀nà tí wọ́n gbà láti yọ Ọmọláyọ̀ lórí oyè kò bá òfin mu. Àsìkò tí alága náà sọ̀rọ̀ pẹ̀lú obìnrin kan ni wọ́n ká ohùn rẹ̀ sílẹ̀. Nínú ohùn náà tí wọ́n ká sílẹ̀ tí BBC Yorùbá gbọ́ ni Ọmọláyọ̀ ti ń sọ̀rọ̀ ìpàdé kan tí Ọlọ́wọ̀ pé òun àtàwọn míì sí àmọ́ tó ní òun kò ní lọ. Bó tilẹ̀ jẹ́ pé Ọmọláyọ̀ kọ̀ láti fìdí rẹ̀ múlẹ̀ pé òun ló ń sọ̀rọ̀ nínú ohùn náà tí wọ́n ká sílẹ̀. Lára àwọn nǹkan tó sọ níbẹ̀ ni pé wọ́n kò bún òun gbọ́ kí wọ́n tó pe ìpàdé ọ̀hún àti pé òun ti lọ sílùú Àkúrẹ́ láti lọ fi ẹjọ́ kábíyèsí sùn. Ó sọ pé àná ni òun àti kábíyèsí jẹ́ síra àmọ́ ó ṣeni láàánú pé Ọlọ́wọ̀ máa ń rí òun fín ní gbogbo ìgbà èyí tí òun kò ní tẹ́wọ́ gbà mọ́. Ó ní wọ́n pe ìpàdé láì kọ́kọ́ bun òun gbọ́ gẹ́gẹ́ bí alága. Òun ti lọ sí ìlú Àkúrẹ́ láti lọ fi ẹjọ́ rẹ̀ sùn. Ó ní àrífín yìí ti tó bá rí òun fín ó ní òun náà yóò rí fín tó bẹ́ẹ̀ tí ẹ̀rù máa bà ó tó gẹ. Ó ní òun ti sọ fún àwọn èèyàn kí wọ́n lọ kìlọ̀ fún kì í ṣe ìgbà àkọ́kọ́ tí yóò ṣe bẹ́ẹ̀ rèé. Ó ti ṣe bẹ́ẹ̀ ní ìgbà kìíní ìgbà kejì ìgbà kẹta. Alága náà ní ó dàbí pé Ori-ade Naa fẹ́ gbẹ̀san lára òun nítorí òun máa ń fi ẹgbà na kábíyèsí lásìkò tí àwọn méjèèjì wà nílé ẹ̀kọ́. Ẹ̀wẹ̀ àwọn kan tó ń sọ ní ìgboro pé ọ̀rọ̀ àrífín náà jẹyọ látàrí pé Ọlọ́wọ̀ ń béèrè mílíọ̀nù kan náírà lọ́wọ́ alága Tọ́pẹ́ Ọmọláyọ̀ lóṣooṣù. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ààfin Ọlọ́wọ̀ kò tí ì sọ nǹkan kan lórí ọ̀rọ̀ náà. Agbẹnusọ Ọlọ́wọ̀ Ọ̀gbẹ́ni Samuel Adéwálé fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni àwọn ti gbọ́ nípa ọ̀rọ̀ tí Ọmọláyọ̀ sọ sí Ọlọ́wọ̀ àmọ́ àlàáfíà ìlú Ọ̀wọ̀ ni Ọlọ́wọ̀ ń fẹ́ kì í ṣe ìdàrúdàpọ̀. Adéwálé ní lójijì ni àwọn ṣàdédé gbọ́ ọ̀rọ̀ tó sọ àmọ́ àwọn kò mọ èrèdí tó fi sọ̀rọ̀ náà. Irọ́ ni ohun tí àwọn kan sọ pé Ọlọ́wọ̀ ń béèrè mílíọ̀nù kan náírà lọ́wọ́ rẹ̀. Ṣé Ọlọ́wọ̀ wá jẹ́ olóṣèlú tí a máa béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni? Ohun tí ìjọba ń fún Ọlọ́wọ̀ ti tẹ́ lọ́rùn. Ọlọ́wọ̀ kàwé ó sì mọ òfin. Orúkọ rẹ̀ kò sí nínú àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ nítorí náà kò lè máa béèrè owó lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀. Adéwálé fìdí rẹ̀ múlẹ̀ pé alága ọ̀hún kò tí ì yọjú sí ààfin Ọlọ́wọ̀ yálà láti túbá tàbí láti sọ pé ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ títí di àsìkò tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn BBC Yorùbá láti kàn sí Ọmọláyọ̀ lórí ọ̀rọ̀ náà ló já sí pàbó látàrí bó ṣe kọ̀ láti fèsì sí gbogbo àtẹ̀jíṣẹ́ wọn. Àmọ́ nínú àtẹ̀jáde tó fi léde lójú òpó ayélujára mímọ́ Facebook rẹ̀ ó ní iṣẹ́ tí kò bá òfin mu làwọn kánsílọ̀ tó dá òun dúró ṣe látàrí pé wọn kò gbégbá ọ̀nà tó yẹ. Ó tún fẹ̀sùn kan àwọn kánsílọ̀ tó ń fẹ́ kó kúrò lórí oyè pé wọ́n fẹ́ kí òun fún wọn ní owó tí iye rẹ̀ tó mílíọ̀nù 12 náírà àmọ́ tí òun kọ̀ jálẹ̀ ló jẹ́ kí wọ́n dìtẹ̀ mọ́ òun. Ní báyìí alága náà ti padà sí ọ́fíìsì rẹ̀ nínú ọgbà ìjọba ìbílẹ̀ ọ̀hún. Àmọ́ ṣá nínú gbogbo ọ̀rọ̀ tó sọ kò mẹ́nuba ọ̀rọ̀ tí wọ́n ní ó sọ nípa Ọlọ́wọ̀. Ìjọba àpapọ̀ fi ìkéde tuntun síta nípa ètò ẹ̀yáwó akẹ́kọ̀ọ́ fún sáà ètò ẹ̀kọ́ ọdún 2025-2026. Àjọ tó ń rí sí ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa Nàìjíríà NEFund ti sí ojú òpó tí àwọn akẹ́kọ̀ọ́ ti lè ya owó fún sáà ètò ẹ̀kọ́ ọdún 2025-2026. Nínú àtẹ̀jáde kan lójú òpó àjọ náà ó ní bẹ̀rẹ̀ láti ọjọ́bọ̀ ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2025 yìí títí di ọjọ́ 21 oṣù kìíní ọdún 2026 ni ojú òpó náà yóò wà ní ṣíṣí. Àjọ NEFund sọ fún àwọn akẹ́kọ̀ọ́ láti fi nọ́mbà ìgbaniwọlé wọn sílé ẹ̀kọ́ tàbí nọ́mbà ìforúkọsílẹ̀ jáàmbù wọn sílẹ̀ láti fi orúkọ wọn sílẹ̀ lójú òpó ọ̀hún. Ó tún rọ àwọn ilé ẹ̀kọ́ gíga kí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ yá owó láǹfààní gbọọrọ títí tí owó náà yóò fi tẹ̀ wọ́n lọ́wọ́. Àjọ NEFund ní àwọn ilé ẹ̀kọ́ tí kò bá tí bẹ̀rẹ̀ ètò ìgbaniwọlé wọn fọ́dún 2025-2026 gbọ́dọ̀ kọ lẹ́tà sí àjọ NEFund pẹ̀lú àlàkalẹ̀ ètò wọn
fún sáà ètò ẹ̀kọ́ náà kí ohun gbogbo lè lọ bó ṣe yẹ. Àjọ ọ̀hún rọ àwọn ilé ẹ̀kọ́ láti fi àkọsílẹ̀ nípa gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wọn, àwọn tó ti wà nílé ẹ̀kọ́ tẹ́lẹ̀ àtàwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé ṣọwọ́ sí òun fún àǹfààní gbogbo àwọn tí àǹfààní ètò náà tọ́ sí. Nínú àtẹ̀jáde ọ̀hún tí agbẹnusọ rẹ̀ Òṣèyẹmí Olúwatúyì fi léde, àjọ náà dúpẹ́ lọ́wọ́ àwọn ilé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà fún àtìlẹ́yìn wọn láti àkókò tí ètò ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ náà ti bẹ̀rẹ̀. Ó sì fi àkókò náà béèrè ìfọwọ́sowọ́pọ̀ wọn síwájú sí i. Àjọ NEFON jẹ́ àjọ tí ìjọba Bọ́lá Ahmed Tinubu gbé kalẹ̀ láti máa yá àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà lówó lọ́nà àti san owó ẹ̀kọ́ wọn. Lábẹ́ ètò náà, àwọn akẹ́kọ̀ọ́ yóò san owó tí wọ́n bá yá lọ́wọ́ ìjọba padà, àmọ́ wọn kò ní san èlé kankan lórí rẹ̀. Àfojúsùn àjọ náà ní láti rí i pé gbogbo aráàlú láǹfààní láti kàwé nílé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà láìsí ìdíwọ́ fún wọn látàrí àìrí owó san. Wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ lè lọ sójú òpó àjọ NEFON ní nef.gov.ng láti forúkọsílẹ̀ fún ètò ẹ̀yáwó akẹ́kọ̀ọ́. Àmọ́ ṣá, kí wọ́n rí dájú pé wọ́n ka àwọn nǹkan tó yẹ kí wọ́n mọ̀ lójú òpó náà nípa ètò ẹ̀yáwó ọ̀hún kí wọ́n tó dáwọ́lé. Gómìnà Makinde gbọ́dọ̀ ṣàtúnṣe sáwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ké gbàjarè síta bẹ́ẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ké sí gómìnà ìpínlẹ̀ náà Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé láti ṣàtúnṣe sí àwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ ọ̀hún látàrí pé wọ́n ti dágẹdẹ dẹgẹrẹmìtì. Wọ́n ní kí Mákindé ṣe àtúnṣe àwọn ọ́fíìsì náà kí iṣẹ́ àwọn òṣìṣẹ́ rẹ̀ lè máa lọ déédéé. Ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú àbá kan tí Akíntúndé Ọlájídé tó ń sojú ẹkùn Lágelúdá nínú ìlú ọ̀hún. Ọlájídé sọ pé ó yẹ kí ìjọba tètè dá sí àtúnṣe àwọn ọ́fíìsì náà kó tó pẹ́ jù kí ìjàmbá má bàa wáyé sí àwọn tó ń ṣiṣẹ́ nínú rẹ̀. Aṣòfin náà tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ sọ pé púpọ̀ nínú àwọn ọ́fíìsì tó wà láwọn ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kò ṣeé lò mọ́. Gẹ́gẹ́ bí ohun tó sọ, ipò tí àwọn ọ́fíìsì ìjọba ìbílẹ̀ ọ̀hún wà ti mú kó ṣòro láti máa ṣiṣẹ́ níbẹ̀. Ó ní àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ nínú àwọn ọ́fíìsì yìí ní ẹ̀mí wọn wà nínú ewu nígbà tí àwọn aráàlú tó ń yọjú síbẹ̀ ń farada ọ̀pọ̀ ìnira látàrí bí àwọn ọ́fíìsì ọ̀hún ṣe rí. Ọlájídé tẹ̀síwájú pé ṣíṣe àtúnṣe àwọn ọ́fíìsì náà yóò mú kí ìjọba túnbọ̀ súnmọ́ àwọn aráàlú. Gẹ́gẹ́ bó ṣe sọ, ṣíṣe àtúnṣe àwọn ọ́fíìsì ọ̀hún yóò mú kí iṣẹ́ lọ déédéé níbẹ̀. Lẹ́yìn náà ló rọ ìjọba ìpínlẹ̀ ọ̀hún kó bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ọ́fíìsì náà pẹ̀lú àjọṣepọ̀ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ. Ó sọ síwájú sí pé àwọn iléeṣẹ́ aládàáni gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìbílẹ̀ náà kí iṣẹ́ ọ̀hún lè ṣeé ṣe. Wọ́n tún fi àkókò náà rọ ìjọba láti gbé owó gọbọi sílẹ̀ fún iṣẹ́ náà nínú ètò ìṣúná ìpínlẹ̀ ọ̀hún. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùmarè. Yóò sì dára fún yín.